ìmọ̀ rẹ̀ lè di odindi. Mo fẹ́ bọ́ sí number 2 nínú mẹ́jọ. Number 2 yẹn kí láyà yẹn sọ. Àyà òun sọ fún wa pé ní Ọlọ́run ọba baliki ọlá ọjọ́ kan lọ́dọ̀ rẹ̀ 1000 years. Tọ́lọ́run sọ pé inna yawman, Tọ́lọ́run sọ pé thumma ya'ruju ilayhi fi yawmin kana miqdaruhu alfa sanatin mimma ta'uddun. Ìjọ́ kan tó ṣe pé yóò dàbí 1000 years mimma ta'uddun nínú nǹkan ọjọ́ ayé tẹ̀yin ká. Àtàyà kejì tó ń sọ pé ní ta'ruju al-malaikatu war-ruhu ilayhi fi yawmin kana miqdaruhu 50,000 sanatin. Àwọn màláíkà ó máa gùnkè lọ àtọba wọn ó máa gùnkè lọ bọ́lọ́hun fi yawmin níjọ́ kan ọjọ́ kan un miqdaruhu tá bá fẹ́ sọ̀ǹkà rẹ̀ 50,000 sanatin 50 years ni. Aya kan péjọ kan ní 1000 years. Aya kejì péjọ kan ní 50 years. Ẹ dákun ṣé nǹkan kan náà wọ́n sọ ọjọ́ kan náà wọ́n ṣe ń kà báyìí. Ṣé pé kò lágbọ́yé èyàn ò pé kí ló dé t'Ọlọ́run wá ń sọ báyìí nítorí nǹkan kí ló dé t'Ọlọ́run sọ báyìí nítorí Ọlọ́run. Ọjọ́ kan òǹkà ọjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run 1000 years. Yóò tún sọ náà Al-Qur'an mọ́ òǹkà míì tí ó kà lọ́dọ̀ rẹ̀ náà 50,000 years. Èwo láwà á fi kájọ́ kan ga lọ́dọ̀ Ọlọ́run. Ẹ wo àwọn àyà méjèèjì kò síta náà kọ̀tọ́kọ́ra wọn. Ṣé rí tí ẹ bá lọ wo àyà kíní kejì yẹn. Àyà alákọ̀ọ́kọ́ sọ pé ẹ máa gbọ́ o. Àyà alákọ̀ọ́kọ́ sọ pé yudabbirul amra. Ọlọ́run ń yanjú ọ̀rọ̀ lórí ilẹ̀ mina samai ila al-ard láti sánmà wá sílẹ̀. Ọlọ́run yanjú ọ̀rọ̀ láti sánmà wá sílẹ̀. Thumma ya'ruju ilayhi. Tó bá yá ọ̀rọ̀ wọn tún ṣe kíni yóò tún gòkè padà fi yawmin níjọ́ kan kana miqdaruhu òǹkà ọjọ́ yẹn alifa sanatin 1000 years ni mimma ta'udduna nínú tẹ́yìn ká. Ẹ rí pé Ọlọ́run sọ̀rọ̀ pé ètò táwọn yanjú láti sánmà wá sí orí ilẹ̀ tó bá yá yóò tún gòkè padà láàrin ọjọ́ kan tí ó fi gòkè yẹn ń jẹ́ 1000 years. Ọjọ́ kan yẹn táwọn ọba kà lọ́dọ̀ wa á kà ní 1000 years ní kíní yẹn ó fi gùn sánmà padà. Ẹ máa wá ayẹlẹ́ kejì o ayẹlẹ́ kejì sọ pé ta'aruju li malaikatu. Àwọn màláíkà ọmọ sí kíní wọ́n máa gòkè wa ruhu àti màláíkà ọba wọn ilayhi lọ́bọ́lọ́hun fi yawmin níjọ́ kan kana miqdaru òǹkàjọ́ kan yẹn 50,000 sanatin. Òun jẹ́ 50,000 years. Nígbà tẹ́lẹ̀ ìfẹ́ sóǹkàjọ́ kan ó pè ní 1000 years. Èkejì ó sóǹkàjọ́ kan ó pè ní 50 years. Èwo la wá mú láfi ṣèjọ́ kan lọ́dọ̀ Ọlọ́run. Ṣé aráyà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí ń sọ kódà kò takora wọn. Ṣé rí tẹ́ bá lọ wà hadisi Ànábì wa Muhammad. Nígbà tá Ànábì ń sóǹkà tá bá gbéra láti bí tá bá fi kan sánmà yìí. Ànábì lẹ́ni tó bá gbéra ń bí hadisi tọ́lá láfíà ni tí ó bá kan sánmà yìí yóò lò 500 sana. 500 sana. Kí ni jẹ́ 500 sana? 500 kí ni? 500 years. 500 years. Ni ó fi kan sánmà láti ilẹ̀ yìí tá fi dé sánmà àkọ́kọ́. Ìrìn àjò rẹ̀ ní 500 years. Ṣé wá nínú hadisi yẹn náà Ànábì ń sọ thickness sánmà kọ̀ọ̀kan. Ànábì ń sọ pé láti ilẹ̀ tí ó fi kan sánmà àkọ́kọ́ 500 years. Thickness sánmà gangan tá fi bọ́ sí àfolúfojì ká tó mú sánmà ẹlẹ́ẹ̀kejì òǹkà tiẹ̀ náà 500 years. 500 years fún 500 years kí ni yíò 1000 years. Tẹ́ bá wọ́rọ̀ tọ́lọ́wọ́n bá ń sọ bí i ń pé yudabbirul amra àwọ́lọ́wọ́n yanjú ọ̀rọ̀ mina samai ila al-ard láti sánmà alákọ̀ọ́kọ́ wá sílẹ̀ lẹ́. Thumma ya'ruju ilayhi ọ̀rọ̀ wọn tún gòkè padà fi yawmin níjọ́ kan kana miqdaruhu tọ́jọ́ ń jẹ́ 1000 years mimma ta'udun tẹ́yìn ká ajá sí pé sánmà àkọ́kọ́ ni wọ́n ti yanjú ọ̀rọ̀ láti sánmà àkọ́kọ́ wọ́n dá padà wálẹ̀
thickness sánmà àkọ́kọ́ kí la pé òǹkà rẹ̀ 500 years láti sánmà àkọ́kọ́ òun délẹ̀ kí ló ń ka tiẹ̀ náà ajá sí pé ni wọ́n fi máa sọ pé sánmà alákọ̀ọ́kọ́ ni lawil mahfuz wà tí wọ́n ti yanjú ọ̀rọ̀ tẹ́ ẹ bá rántí àwọn àlìjànú máa gun bẹ̀ lọ́lọ́ gbọ́rọ̀ sánmà wo ni wọ́n ti ń gbọ́rọ̀ yẹn síbí bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe tẹ̀díbírù ọ̀rọ̀ ibẹ̀ tẹ̀díbírù ọ̀rọ̀ ń láti lẹ̀ dé sánmà alákọ̀ọ́kọ́ 500 years lẹ́yìn sánmà alákọ̀ọ́kọ́ débi tó parí sí 500 years ó jẹ́ kí ni 1000 years ibẹ̀ ń lọ́lọ́run sọ ibẹ̀ ń lọ́lọ́run sọ níbi àyàtà alákọ̀ọ́kọ́ tẹ́ bá lọ wọ àyàtà lẹ́ẹ̀kejì Ọlọ́run sọ pé tààrújù ní màláìkátù àwọn màláìkà ó máa gun sánmà ọ̀rọ̀ èèyàn kẹ́yànjú mọ́ wọn lọ bọ́lọ́run nù ní wàrúwù àtọ́ba wọn jìbìrìlù ilé yìí lọ́dọ̀ Ọlọ́run táwọn ọba wa lọ yẹn fi yawmin táwọn ọba lọ yẹn wọ́n lọ níjọ́ kan ọjọ́ tí wọ́n lọ mìkìdáàrú òkò ọjọ́ yẹn 50 alifasana òun ó jẹ́ 1500 kíni 50 alifasana 50,000 years ni ajá sí pé ṣé mọ̀ pé láti bí wọ́n fẹ́ ṣàlàyé fún yín tí ó fi di sánmà àkọ́kọ́ kí la pè léyìn 1000 abẹ́ẹ̀kọ́ thickness sánmà àkọ́kọ́ kí la pè òun náà tá a bá fi kún yìí nísìn hàn láti bí sánmà àkọ́kọ́ 500 sánmà àkọ́kọ́ thickness yẹ kí lòun náà kí la ní wọ́n yanjú mẹ́un táwọn màláíkà bá fẹ́ lọ bọ́lọ̀ gangan ṣé mọ̀ pé wọ́n lo 500 ti bí dé sánmà àkọ́kọ́ 500 kejì dé sánmà kejì 500 kẹta wọ́n tún fi dé sánmà kẹta kẹrin ìkarùn ìkẹfà tí a bá wá dọ̀hún tán kí wọ́n tó kan bí tọ́lọ̀ wà 50 years 50 alifasana ó pè ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń ṣe kíní ni wọ́n ń sọ ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fi ṣe kíní wọ́n fi rìn ṣùgbọ́n rìn táwọn ó rìn láti bí débẹ̀ yẹn 1000 years àmọ́ rìn táwọn eléyìí ó rìn láti bí dé àlẹ́ àràṣí 500,000 years ẹ̀dá kún sọ́jọ́ra wọn sọ́takora wọn ẹ̀rí pé ìgbà ayàyé ni yúdẹ̀ bírù làmúra àyànjú ọ̀rọ̀ mina sàmáì ilal ard láti sánmà ọkọ̀ sí ilẹ̀ ẹlẹ̀ ẹ máa gbáyà kejì o tààrùjùlù màláìka tù wàrúhù ilé yìí àwọn màláìka àti jìbìrì lọ bá wọn lọ bọ́lọ̀ sọ́jọ́ra wọn ibi wọn lọ jọra wọn òǹkà àrìn àjò sì wá ṣe kíni ó sì wá jọra wọn ọjọ́ tí wọ́n ó fi rìn láti bí sọ́dọ̀ Ọlọ́run 500 alfasana 500,000 àbí 50 alfasana 50,000 years ìjọ kan náà sì ní ọjẹ́ tí wọ́n rìn ní 50,000 years báwọn ilé ọba lọ bí wọ́n ti yanjú ọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ kalẹ̀ òun ọjẹ́ 1,000 years ìjọ kan náà wọ́n fi ní 1,000 years yẹn ẹ̀rọ kan sọ dakora wọn sọ̀rọ̀ ọjọ́ ni wọ́n ń kà ní àbọ̀rọ̀ bí wọ́n ń lọ ọ̀rọ̀ ọjọ́ kí wọ́n ń ka ọ̀rọ̀ bí wọ́n ń lọ wọ́n ń ka ibi tí kálukú sì ń lọ ṣe kíni ó yàtọ̀ ọ̀tọ̀ ẹni tí ń lọ sánmà àkọ́kọ́ bàbá kọjọ́ tó fi lọ ìjọ kan náà ni ó lọ sánmà yẹn ìjọ kan òun sì ní tí ó fi lọ ó ṣe déédéé 1,000 ẹni tí ó wà lọ sánmà keje ìjọ tó wọ́n lọ tiẹ̀ ó ṣe déédéé kíni 500,000 50 alifasana 50,000 ọjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń sọ o ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì ń lọ o àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sì fi dé ibẹ̀ ibi ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì ń lọ o bó ló sì wá takora wọn sọ̀rọ̀ ọjọ́ Ọlọ́run kà ní ọ̀rọ̀ bí wọ́n ń lọ ní sekini òun ní ń sọ mo lérò pọ̀rọ̀ di méjì nínú tí a fẹ́ yanjú níta fẹ́ yanjú eléyìí náà ṣe kílíà tọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun lọ́rọ̀ ṣàfáà tọ́ba mi ń sọ pé qul lillahi shafa'atu jami'an ìwà nábì bá ń sọ fún wa pé gbogbo òsìpẹ̀ pátá Ọlọ́run nìkan ni ó ní lahu mulku samawati wal ardi ọba àwọn ló ní ọlá sánmà òun ló tún lọ́lá ilẹ̀ ẹlẹ̀ nínú àyà mi Ọlọ́run tó ń sọ pé àwọn kan lè ṣìpẹ̀ tó ń bá fún wọn ní yọ̀ǹda sọ́lọ́run nìkan ló nípẹ̀ tí ó ṣìpẹ̀ ní abólé fáwọn míì ní ìyọ̀ǹda tọ́rọ àyà méjèèjì tako ara àwọn àyà aláwọ̀ kan sọ pé lillahi shafa'atu jami'an Ọlọ́run nìkan ló ní gbogbo ṣìpẹ̀ ìtumọ̀ ẹni pé lómi ò lè ṣe kíni kò lè ṣìpẹ̀ àyà kejì wa ń sọ pé ma min shafi'in kò sẹ́nìkan tí ó ṣìpẹ̀ illa min ba'di idnihi àfi tọ́lọ́run bá yọ̀ǹda ṣé mọ̀ pé Ọlọ́run nìkan ni ó ṣìpẹ̀ wọn pẹ̀lú èyí tí sọ pé tọ́lọ́run bá yọ̀ǹda lómi ó ṣìpẹ̀ wọn ìtumọ̀ ẹni pé Ọlọ́run nìkan kò nípẹ̀ mọ́ Ọlọ́run sọ dípò nìkan lòun nípẹ̀ tóun lè ṣìpẹ̀ àyà yìí wá ń sọ pé tọ́lọ́run bá tún yọ̀ǹda fún yóò ṣe kíni yóò tún ṣìpẹ̀ bí ìgbà táyà méjì ṣe kíni ọ̀tàkùrà wọn kò sí takò ń bẹ 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 irú àyà tó mú wa ma lakum min dunihi min waliyyin
wala shafi'in raya ka ta mo na to sọ pé malakum leni kankan min du lẹ́yìn Ọlọ́hun min wali wa en jo si pe yin gan o sí ẹ dákun jàmá sẹ́ni tí ìgbà t'Ọlọ́hun sọ pé òun nìkan lòun nípẹ̀ tó sì ní consent tó lè sì pé yin lẹ́yìn òun nígbà tí ó sọ tàwọn ẹlẹ́ẹ̀kejì ẹ máa gbọ́ bó ti sọ o ó ní ma min shafi'in kò sẹ́nìkan tó lè sì pé illa bi idhnihi àfi yọ̀ǹda ta ni ṣé mọ̀ pé túmọ̀ ẹni pé mo fún nínú ìsìpẹ̀ mi sẹ́ni tó wá sípẹ̀ lẹ́yìn ìgbà tó lọ yọ̀ǹda fún sóhun ló nípẹ̀ ẹni tó fún yọ̀ǹda lónìí ìtumọ̀ náà nù gbọ́dọ̀ tí wá takora wọn kọ́ takora wọn Ọlọ́run jẹ́ ó yé wa pé gbogbo òpẹ́ pátápátá òun lòun ṣe kí ni òun lòun ní ẹnìkan ò lè sípẹ̀ lẹ́yìn òun nítorí wọn sọ nù àyà mi pé máa mi ń ṣẹ̀fí kò sẹ́nìkan tó lè sípẹ̀ ilá àfi pẹ̀lú yọ̀ǹda òun ìtumọ̀ ẹni pépè tiẹ̀ náà ò lè jẹ́ pẹ̀ bọ́lọ̀ wọn bá ṣe kí ni ẹ̀dá kan ta ló nípẹ̀ ńgbà náà Allah ló nípẹ̀ bó lẹ́sẹ̀ wá ní méjèèjì takora wọn méjèèjì ọ̀takora wọn kò takora wọn Ọlọ́run nìkan ló nípẹ̀ ẹnìkan kan ò nípẹ̀ lẹ́yìn Ọlọ́run wala yuhituna bi shay'in min ilmihi àbí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fi as-samawati wa ma fi al-ardi man dha alladhi yashfa'u indahu illa bi'idhnihi ta ni ó sì pẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àfi k'Ọlọ́run fi yọ̀ǹda sí ṣé mọ̀ pé nu yọ̀ǹda àpẹ t'Ọlọ́run ló ti fẹ́ nìyẹn ẹ dákun ẹni tó fún yàn pé lọ ṣe báyìí sóhun ló ní sẹ́ni àbẹ́ni tá gbéṣẹ́ fún Yorùbá náà ti sọ wọ́n ní bí kì í mú alágbàro ti lè wò ó gùn tó ẹni gbéṣẹ́ fún bó ti lè wò k'Ọlọ́run yọ̀ǹda káwọn èèyàn ó sì pẹ̀ tó ta ló nípẹ̀ ọ̀hún Allah náà ni ló fi já sí páyà àwọn òsè kíni kọ̀tàkó ara wọn mo yanjú eléyìí náà tán mo ti parí ọ̀rọ̀ ṣàfáà mo wá fẹ́ bọ́ sọ̀rọ̀ tí wọ́n ń sọ pọ́lọ̀ ń sọ pé thullatun minal awwalina wa thullatun àbí kíni wa qalilun nínú suratul Waqi'ah àyà kan sọ pé thullatun minal awwalina wa qalilun minal akhirin àyà kejì sọ pé thullatun minal awwalina wa thullatun minal akhirin àwọn àyà méjèèjì wọ́n rí ní rí pọ́takora wọn kí n túmọ̀ rẹ̀ afáyí gbangbẹ́lú Kùránì dọ̀wà rẹ̀ kìíní kọ bá ń sí Suratul Waqi'ah àyà yẹn takora wọn o torí táwọn wíńbẹ̀ ni pé wọ́n lọ́lọ́run sọ pé qalilun min ahlil jannati muslimun díẹ̀ nínú àwọn tí ó wà lí Jánnà mùsùlùmí díẹ̀ ní ó jẹ́ tí ó wà lí Jánnà nínú àyà mi ó tún wá ní kathirun min ahlil jannati muslimin ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí àti ẹni ó wà lí Jánnà yẹ kọ́kọ́ sọ pé mùsùlùmí díẹ̀ ní ó wà lí Jánnà ẹlẹ́ẹ̀kejì sọ pé tí mùsùlùmí ní ó wọ àlìjẹ́nà lórí tébù náà ní Kùránì wà tébù náà ni ọ̀gọ̀lọ́gọ̀ mùsùlùmí ní ó wà àlìjẹ́nà sẹ́ráyà yẹn àìrí gbóyé rárá òun lọ́fà tí ẹ bá lọ Suratul Waqi'ah yẹn nígbà t'Ọlọ́run sọ̀rọ̀ ọ̀bọ̀ nù Suratul Waqi'ah mẹ́ta ló pín àwọn èèyàn sí ọba mi ń sọ pé idha waqa'atil waqi'ah laysa li waqa'atiha kadhiba khafidatun rafi'ah idha rujjatil ardu rajja wa bussatil jibalu bassa fakanat habahan mubatha tẹ́ bá máa ń wáyà yẹn lọ tẹ́ bá ń wò lọ tẹ́ ń wò lọ ńgbọ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ní was-sabiqun ulaika al-muqarrabun fi jannatin na'im thullatun minal awwalina wa qalilun minal akhirin in tún wá ń sọ̀rọ̀ lọ in ròyìn wọn lọ ń bó débò mi lọ́bá tún sọ pé wa ashabul yamin ma ashabul yamin fi sidrin makhdud wa talhin mandud wa dhillin mamdud wa ma'in maskub wa fakihatin kathira la maqtu'atin wala mamnu'a wa furushin marfu'a inna anshanahunna insha'a faj'alnahunna abkara urban atraba li ashabil yamin thullatun minal awwalina wa thullatun minal akhirin tí ẹ bá lọ wáyà ń dáadáa gbàtọ́lọ̀ ní thullatun minal awwalin lákọ̀ọ́kọ́ tí ẹ bá lọ wò Ọlọ́run sọ̀rọ̀ ọbọ̀ ọ̀rọ̀ èèyàn mẹ́ta ní sọ lọ́tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn
orí yẹn mẹ́ta lọ́tọ̀ọ̀tọ̀ ní tó tọ́lọ́ Ọlọ́run ní as-sabiquna sabiqun ó wá tún sọ̀rọ̀ àwọn asahabul maymana ó wá sọ̀rọ̀ àwọn asahabu al-mashama ṣé wá rí sabiquna yẹn àwọn ló jẹ́ al-muqarrabuna fi jannati na'im tí wọ́n pè thullatun min al-awwalina wa qalilun min al-akhirin Ọlọ́run ní as-sabiquna sabiqun àwọn tó ti gbájú wọ́n ti dẹni tí ó gbájú ó wá ní ulaika al-muqarrabun àwọn làwọn tó súnmọ́ Ọlọ́run ọba kí ni túmọ̀ ẹ̀ fi jannati na'im tí wọ́n wà ní àlìjánná na'im ṣé wá rí ṣé mọ̀ kó ní as-sabiquna sabiqun ẹ má gbọ́ ulaika al-muqarrabun fi jannati na'im thullatun min al-awwalin wa qalilun min al-akhirin Ọlọ́run sọ pé as-sabiquna sabiqun àwọn tó gbájú yẹn ulaika al-muqarrabun àwọn ni wọ́n súnmọ́ Ọlọ́run fi jannati na'im wọ́n wà lẹ́jẹ̀ náà ó wá ní thullatun min al-awwalina wa qalilun min al-akhirin àwọn muqarrabuna ní sọ ńbẹ̀ yẹn o àwọn tí ó súnmọ́ Ọlọ́run ní sọ ńbẹ̀ yẹn àwọn tí ó súnmọ́ Ọlọ́run ní sọ ńbẹ̀ yẹn ìtumọ̀ ẹni pé thullatun min al-awwalin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà wájú yẹn wọ́n wà nínú àwọn tí wọ́n jẹ́ muqarrabun tí ó súnmọ́ Ọlọ́run ọba l'Al-Jannah wa qalilun min al-akhirin nínú àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà wọ́n sì sí àwọn sabiquna táwọn náà jẹ́ muqarrabun wọ́n sì sí àwọn tí sabiquna ṣe táwọn náà wà nínú àwọn muqarrabun ìtí ń sọ bẹ̀yẹn nìyẹn o kì í ṣe pé ní mùsùlùmí díẹ̀ o as-sabiquna sabiqun àwọn tó gbájú tí wọ́n ti tẹ̀ níwájú ulaika al-muqarrabun àwọn làwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run ọba fi jannati na'im tí wọ́n wà ní àjẹ́nà tá ń pè na'im thullatun minal awwalin ọ̀gọ̀rọ̀ àwọn wọ̀nyí wọ́n súnmọ́ Ọlọ́run wa thullatun minal ọ̀gọ̀rọ̀ àwọn míì wá ń bọ̀ lẹ́yìn tí wọ́n náà nínú àwọn awwaluna tó ṣáájú àwọn kan súnmọ́ Ọlọ́run wa thullatun àwọn ọ̀gọ̀rọ̀ kan náà ń bọ̀ lẹ́yìn tó yẹ pé nínú àwọn tó dé lẹ́yìn ni tí wọ́n wà nípò táwọn ẹni ìsíwájú yẹn ṣe kíni tí wọ́n wà tẹ́ bá wá sún síwájú wa qalilun minal akhirin èèyàn díẹ̀ nínú àwọn tí ń bọ̀ lẹ́yìn àwọn náà bá wọn tó ṣáájú yẹn tí wọ́n jọ wà ní muqarrabun nítọ́lọ́ sọnù wa qalilun minal akhirin àwọn èèyàn kan náà ń bọ̀ lẹ́yìn tí wọ́n sún mọ́ àwọn tó wà ní muqarrabun tí wọ́n jẹ́ sabiqun tó yẹ pé pò kan náà wọ́n jọ ṣe kíni wọ́n jọ wà tẹ́ bá lọ wo àyà ẹlẹ́ẹ̀kejì tóun náà ń sọ̀rọ̀ wa ashabul yamin wa ashabul yamin fi sidrin makhdud àwọn ẹni ọ̀tún àwọn wo ní jẹ́ ní ọ̀tún ní wọ́n sọ bí wọ́n pè fi sidrin makhdud wa talhin mamdud wa dhillin mamdud wa ma'in maskub wa fakihatin kathiratin nígbà tán sọ lọ́wọ́ ní sọ̀rọ̀ obi tí ó fún wọn ní wọ́n pè lé ashabul yamin ó wá ní thullatun minal awwalin wa thullatun minal akhirin àwọn kan bẹ́ẹ̀ náà ní àkọ́kọ́ ọ̀gọ̀rọ̀ wọn náà wọ́n wà nínú àwọn ashabul yamin àmọ́gọ̀rọ̀ mùsùlùmí tí ó dé lẹ́yìn tí wọn ò súnmọ́ àwọn muqarrabuna yẹn àwọn náà wà nínú ashabul yamin ìtumọ̀ ẹ̀ ni pé bá a ti rá àwọn kan tí ó wà nínú muqarrabuna nínú àwọn sabiquna lára àwọn kan náà nínú àwọn tí qalilun nínú àwọn tí ń bọ̀ lẹ́yìn táwọn náà bọ́ sípò muqarrabun àwọn ashabul yamin tí wọ́n náà jọ máa àlìjánnà àárọ̀gọ̀rọ̀ wọn nínú àwọn tó ṣáájú náà kọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tí ó wà lẹ́yìn náà ashabul yamin làwọn náà wà ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ń pín dárájà bí tí kálukú wà nínú àlìjánnà àwọn muqarrabun nínú àwọn ẹni ìsíwájú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìsíwájú muqarrabun àmọ́ àwọn tó dé lẹ́yìn qalilun minal akhirin ara wọn kan nu wọn náà táwọn náà jọyìn àwọn asabiquna tí wọ́n jẹ́ muqarrabun tí wọ́n súnmọ́ ibi tọ́lọ́ wà àmọ́ àwọn ashabul yamin ìtumọ̀ ẹni pé tí ó tún wà àlìjánnà tá ń pàjẹ́ náà ashabul yamin tọ́lọ́ wọn sì gbé fi sidrin makhdudin wà talhin mamdudin àárọ̀gọ̀rọ̀ àwọn asabiquna tó gbájú tí ó wà ń bẹ́ àtún àárọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà ibi táwọn náà kì í sínú ni ntọ́lọ́ wọn bá ń sọ bẹ́ẹ̀ nù kì í sì kí wọ́n wá ní mùsùlùmí díẹ̀ ní wà àlìjánnà mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ní wà ní tí wọ́n wí kọ́ wọn ń pín kó kálukú ní àlìjánnà ni ìtumọ̀ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàbíkùn wọ́n wà nínú àwọn muqarrabun kọ́dà ara wọn díẹ̀ nínú àwọn tí ń bọ̀ lẹ́yìn náà táwọn náà ó dépò muqarrabun àwọn ashabul yamin tó tún wà àlìjánnà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ìsíwájú wà nínú wọn tí wọ́n jẹ́ ashabul yamin kọ́dà ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn náà nínú àwọn ashabul yamin làwọn náà wà nítorí wọn bá ń sọ níbi ààyà yẹn nu kì í ṣe pé ní wọ́n ní mùsùlùmí díẹ̀ ní wà àlìjánnà mùsùlùmí díẹ̀ ní wà àlìjánnà rárá o
ipò tí wọ́n wà lálìjánnà ni wọ́n ń tò àwọn nǹkan ń bọ̀ lẹ́yìn tó ṣe pé ipò táwọn ẹni ìṣíwájú wà làwọn náà ó ṣe kí ni wọ́n wà nínú àwọn ẹni ìṣíwájú òun sì ní ààrí inú wọn tó ṣe pé ọwọ́ jẹ́ asahabul yamin bọ́gọ́rọ̀ àwọn tí wọ́n jẹ́ ni tó dégbẹ̀yìn yóò tún ti jẹ́ asahabul yamin ìtayà ń sọnù kì í ṣe pé díẹ̀ wà lìjánnà díẹ̀ kan ní wà lìjánnà nǹkan ayà àwọn òwú bẹ́ẹ̀ wa sallallahu wa sallama ala sayyidina Muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.